tẹ́lẹ̀ náà lórí àbá tẹ̀mí Nàìjíríà ìpè tó jẹ́ CEO Chief Executive Officer na fún What Now Media Group tá a bá sọ̀rọ̀ nípa Chichi Nwoko ó ti sọ̀rọ̀ ìpè àti ẹyẹ ládàáni àtẹ̀yí ti jọba mọ̀ wọlé àbá tẹ̀mí Nàìjíríà mọ̀ wá nínà ẹjọ́ ṣe dáadáa pẹ̀lú wa ìpè kẹ́ fọwọ́sowọ́pọ̀ kẹ́ ṣe dáadáa náà nìyẹn èdè iná bá láti lè kópa pẹ̀lú bí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tá a bá sọ̀rọ̀ nípa sport lóṣìṣẹ́ orílẹ̀-èdè àbá tẹ̀mí Nàìjíríà ó ní pé kẹ́ ṣe dáadáa pẹ̀lú wọn ó ní pé bójú wọn lẹ́bi lè ṣe ìrànlọ́wọ́ gbọ́dọ̀ tún jẹ́ wípé kẹ́ tẹ́ẹ̀mà tó lè ṣẹlẹ̀ fún orílẹ̀-èdè àbá tẹ̀mí Nàìjíríà ó ní ẹ mọ́ sùn ó ní ẹ mọ́ wò nípa àwọn gangan náà nìyẹn. ó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní pé wà Nàìjíríà Nwoko ó ní pé Nàìjíríà ó ní wọ́n ti kojú ìgbà ọ̀tún tá a bá sọ̀rọ̀ nípa sport orílẹ̀-èdè Nàìjíríà tá a bá sọ̀rọ̀ nípa eré ìdárayá nìyẹn London NSC National Sports Commission ó ní wọ́n ti kojú ìgbà ọ̀tún náà nìyẹn nípasẹ̀ wípé wọ́n ṣe mọ́ ọmọ tuntun wọlé lọ́tún lọ́sì níwá lẹ́yìn ọ̀gá náà nìyẹn tá a bá sọ nípa handball basketball volleyball àtúnṣe eré ìdárayá pátápátá lórílẹ̀-èdè Nàìjíríà. ó wá tún ṣàtọ́yẹ́pọ̀ ọ̀rọ̀ bó ṣe yẹn náà síwájú ó ní wípé tá a bá sọ nípa gbogbo àwọn tó nífọ̀ tó lè kọ́ lórí àwọn tèmi Nàìjíríà àwọn business deals àwọn tó ní companies lóríṣiríṣi àwọn tó lóríṣiríṣi kan lórílẹ̀-èdè Nàìjíríà ó sọyọ́ ó tún yànnà náà rẹ̀ ó ní pé bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́yìn náà bá ṣènà lọ́wọ́ fún sport lórílẹ̀-èdè Nàìjíríà yóò gbèrú sí London NLC. ó ní pé àkà gbọ́dọ̀ dá Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì nìkan pé Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì nìkan àwọn nìkan wọ́n máa mójútó ní gbogbo ìgbà ó ní pé kò jẹ́ ká jó orí bẹ̀sẹ̀ lápá abẹ́yẹn. Oye jábọ̀ fi gbẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà lápá abẹ́yẹn oye jábọ̀ takọ́sọ́ lọ sílé òkèrè fáínálì gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí wọ́n pa àrọ́jọ́ mú sọlọ́kùn gẹ́gẹ́ lápá ibi tá a wà yìí oye jábọ̀ takọ́sọ́ lọ sílé òkèrè fáínálì gẹ́gẹ́ náà nìyẹn. Oye sọ́dọ̀ gbáyé báyìí wọlé kó tó wá ní pé àwọn ọmọ gbẹ́ tájọ́ mọ́ fàájẹ́ tájọ́ mọ́ yàn náà ara wọn gẹ́gẹ́ náà ká tó ní pé àwọn gbẹ́ wà wọlé lápá ibi tá a wà yìí. Oye jẹ́ máa fẹ́ lè jẹ́ pẹ́ẹ́rẹ́pẹ́ jẹ́ kókó máa gbé wọlé báyìí gẹ́gẹ́ lápá abẹ́ náà nìyẹn oye jẹ́ máa gbé wọlé kájọ máa fà kó jẹ́ máa tóra wọn lápá àbí tá a wà yìí. Oye jẹ́ máa wáyé láti ibi tá a wà yìí jẹ́ máa wáyé láàrin Argentina àwọn àti ilẹ̀ France jẹ́ máa jẹ́ ìwà tọ́pọ̀tà lápá ibi tá a wà yìí tá a bá sọ̀rọ̀ nípa FIFA World Cup golden boot standing. Oye jẹ́ máa jáyé láwọn players tó ti ránkì gangan náà nìyẹn jẹ́ ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Kylian Mbappe. Jẹ́ máa sọ fún yín pé Kylian Mbappe ọmọ orílẹ̀-èdè France yẹnsẹ̀ ó ti ní go àti assist ó ní go 8 assist 3 gangan náà nìyẹn. ní ọlẹ́mẹ́sì kíkí kẹ́gẹ́kẹ́gẹ́ bàbá gangan náà nìyẹn ọmọ orílẹ̀-èdè Argentina ni bàbá àwọn ti ní 8 goals 1 assist. Jẹ́ ló tọkọ́ tó lọ sí nọ́mbà 3 Erling Haaland ọmọ orílẹ̀-èdè Norway gangan náà nìyẹn òun ti ní 7 goals 0 assist. Number 4 Harry Kane bá tó ga gangan náà nìyẹn ó sákò ní England ó lọ gbafẹ́ ní ibi tó ṣe lọ gbà á.
Hurricane ọmọ orílẹ̀-èdè England ó ti ní 6 goals pẹ̀lú 1 assist kankan náà nínú díje ìfẹsẹ̀wọnsẹ̀ àgbáyé tàbá lọ nípa Jude Bellingham ọmọ orílẹ̀-èdè England òun náà ti ní 6 goals 1 assist. bó ṣe rí gangan náà nìyẹn nípa 2026 FIFA World Cup Golden Ball standing bó ṣe lọ gangan náà nìyẹn ṣe é ti di pàwọ́ márùn tí mo kà kalẹ̀ yìí á padà sórí ẹ̀ nígbà tí bá gbé tájọmọ́ fàájákẹ́ rẹ̀ pẹ́ tájọmọ́ fàátẹ́yẹ gangan náà nìyẹn ìgbé ta ló lè jábọ́ lọ́wọ́ nígbà táwọn kíní yìí Ronaldo Lezande bàbá yóò mọ̀ sí mbẹ́. sójú wà ní tẹ̀wọ́lá Portugal báyìí àbá Manchester United àbá Madrid tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbá wọn tó ilé Saudi Arabia tọ̀dọ̀ tiẹ̀ sójú òní tì wọ́n báyìí. òye jẹ́ mo tẹ̀síwájú jẹ́ sọ́dún sọ̀rọ̀ nípa ẹ̀ẹ́dẹ́gbẹ́sọ̀ sọ̀rọ̀ nípa red card ètò ìṣọ́jẹ́ pé oríṣiríṣi àwọn èèyàn wọ́n mọ̀ nípa bóyá jẹ́jẹ́rẹ́ wọn tó bẹ́tà ẹ̀ẹ́dẹ́gbẹ́sọ̀ fún wa ní best ideas nípa red card gangan náà nìyẹn. ṣé mọ̀ pé tá a bá sọ̀rọ̀ nípa red card àwọn ẹlòmíì wọ́n kọ́ bọ̀ wò pé tó bá ti ṣẹ̀kì wọ́n kọ́ sáré fún red card náà nìyẹn àmọ́ kò lọ́bẹ̀ ó lọ sùn wọ́n ó níye ìgbà kó tó lè di pé wọ́n fún red card tàbí tí wọ́n sọ pé wọ́n gbé nǹkan tó ṣe lórí pápá rí pé wọ́n gbé sórí òṣùwọ̀n wọ́n á wo bó ṣe níwọ̀n tó wọ́n á wo bó ṣe níwọ̀n lè kaná tó tòró wọ́n ṣe ń sọ ìgbàlẹ́nẹ Messi kíkíkíkẹ́gẹ́gẹ́ nínú fíṣẹ̀ wọ́n ṣe tá à ń gbá lọ́wọ́ yìí wọ́n ní bàbá Messi sí bàbá yìí bó ṣe ń kọ̀mítì fáwọn tó ń kọ̀mítì eléyìí ṣáàtò péjọ àyọ̀sí fún àwọn rí ni. bọ̀ọ́ jẹ́jẹ́rẹ́ wọn tó bá ta nípa red card tá a bá sọ nípa red card yẹn ó túmọ̀ sí pé wọ́n sọ pé kí pílẹ́yà kan wọ́n á sọ pé kò ní gbá bọ́ọ̀lù fún dìkan tàbí kejì bóyá ètò ṣẹ̀sí ni bóyá ó ṣe pílẹ́yà ẹgbẹ́ rẹ̀ ni ó lè má jẹ́ pílẹ́yà nìkan ó ṣẹlẹ̀ sí gọ́kípà náà wọ́n á fi gọ́kípà náà ní red card even sef kóòtù tí ó sì lórí pápá òun gán lè gba red card tó ń gò bá ṣọ̀ṣẹ́ níbi tó wà wọ́n lè ju red card fóun gan. ṣé wọ́n mọ tó ṣẹlẹ̀ ìwọ tó bá tó wá fún ọ ní red card ṣé o mọ̀ pé tó bá gba red card yẹn tán ṣé o mọ̀ wípé iye ọgbà bọ́ọ̀lù èyí tó wà pẹ̀lú tíìmù rẹ̀ gangan lápá abẹ yẹn wọ́n gbọ́dọ̀ tẹ̀síwájú wọ́n á máa tẹ̀síwájú láti máa gbá géèmù yẹn lọ́dọ̀ nìyẹn èyí bá jẹ́ ìméje lẹ gba red card èyí yẹn ọ̀rọ̀ tó bá kù wọ́n á ṣe kí ni wọ́n á máa gbá bọ́ọ̀lù gangan lápá abẹ yẹn náà nìyẹn. òye jẹ́ ibẹ̀ta wípé red card pọ́ríṣi méjì tá a bá sọ nípa direct red card àti 2 yellow cards. ṣé mọ̀ wípé red card direct tàbí direct red card ìwọ́n tó jágbá bọ́ọ̀lù tó ń bá ti lè jù gbá ọba ìgbà ó ti mọ̀ wípé ó ti ṣàṣẹ máṣe tó gàyà ìyẹn lórí pápá nìyẹn. tá a bá ń sọ
ọ̀rọ̀ ní pẹ́sì mọ́lẹ̀ tó lè ṣe tó fi lè jùgbọ́ lẹ́ẹ̀kan nípa red card èèyàn túmọ̀ sí pé ó ti commit ó ti kọjá ìyára rẹ nìyẹn ó ti commit great offence nípa pé bóyá o fọ́ pílẹ̀ gbé e lọ́sọ̀yà àbọ̀ déyìndé yorùbá kan tó máa ń déyìn nù bàbá Ibrahimovic àwọn eléyìí wọ́n jayín jù. ṣóòtú wá mà èyí tó ti lè fọ́ tó ti lè fi gbádẹ́ káàdì bóyá o ti di pé bọ́ọ̀lù ti ń lọ́nu lé o bọ́ọ̀lù ti ń lọ́nu gọ́lì yẹn òun wá mọ̀ náwó báyìí yẹn bó o ṣe náwó yẹn òun yẹ o ti náwó gbádẹ́ káàdì gangan náà ọlọ́mọdé náwó mú ṣòro. tó o bá ń gbẹ́ pé o ti nà gàmú ìwọ ti nà gàmú lápá àbẹ̀yẹn nìyẹn. ẹ̀ẹ́dẹ́ tó tẹ̀síwájú yìí nígbà tí mo lọ nípa 2 yellow cards. ṣé mọ̀ ìgbà 2 yellow cards ó lè ṣẹlẹ̀ nípa wípé a fi fọ́ létí èyí tí tá a fi fọ́ yìí ó ti mọ̀ yìí sí pé bóyá ó ń fa àkókò ṣòfò bóyá ìsìnkú tó kú gbá free kick ó wò rárá tàbó wò pé ó ti fẹ́ gbà àbó wò ọ́ bóyá ibi tí nẹ́fìlì ti fàlà sí ìwọ bá sún bọ́ọ̀lù síwájú ó bá sún síwájú ó lẹ́tọ̀ọ́ sí rẹ́ yellow card gangan náà ní apá abẹ́yẹn. ṣé wọ́n mọ̀ pé red card tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí tá a bá sọ nípa governing boards àwọn governing body àwọn tó jẹ́ ti FIFA tó jẹ́ ti UEFA tàbí àwọn domestic leagues. òun ló jẹ́ wa tán nìkan tó ṣẹlẹ̀ lánàá nínú díje ìfẹsẹ̀wọnsẹ̀ àgbáyé kankan náà nìyẹn Norway àwọn àti England wọ́n bójú ara wọn tán bẹ́tà wọ́n bójú ara wọn jẹ́ kankan náà nìyẹn lánàá. òòyà lónìí ọjọ́ Sunday èyí tá a lọ pẹ̀kẹ́lù gangan náà nìyẹn Argentina àwọn àti Switzerland wọ́n bójú ara wọn jẹ́ bẹ́tà àmì ayò mẹ́ta sẹ́yọ kan òun l'Argentina ló fi bójú Switzerland gangan jẹ́ lápá àbí tá a wà yìí. tó bá ti wọ́n dọ́jọ́ di on the 14th èyí tó jọjọ́ Tuesday gangan náà nìyẹn òun ní France tẹ́ bá gbọ́gbọ́ lẹ́ France àwọn àti Spain wọ́n wà mọ́ kojú àwọn ọ̀gá lápá abẹ̀yẹ náà nìyẹn òun yẹ jẹ́ máa fẹ́ lórí ṣọ́jọ́ gbàgbé lẹ̀ ẹ̀ jẹ́ máa gbé ẹ̀ tájọ́ máa fà á tájọ́ máa nà á ẹ̀ jẹ́ gbéra wà wọlé lápá abitá wà yìí. Káàbọ̀ Mr. Osuolale Rocky ibẹ̀ kásán a kú ọjọ́ Sunday. Ẹ kásán akúrẹ́ dà ọ̀pọ̀ ìlú àtọ́kọ́ ọ̀pọ̀ ìgbò ẹ̀yà ara lé tí ìdáná lọ́ba lọ́wọ́. Iṣẹ́ mọ̀ pé bí ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ àgbáyé bó ṣe ń lọ lọ́wọ́ lásìkò tá a wà yìí bó ṣe ń lọ lọ́wọ́ yìí ẹja kọ́ gbàbí wípé láàrin àwọn márùn-ún tí wọ́n tó di pé FIFA tí wọ́n rank tó di pé wọ́n rank láàrin àwọn márùn-ún tó di pé FIFA rank tá a bá sọ̀rọ̀ nípa FIFA World Cup Golden Boot standing
nínú àwọn márùn tẹ́mi wò lọ́wọ́ tèmi nínú àwọn márùn tí wọ́n gbé jáde yìí mi ò rí bàbá sí Ronaldo CR7 kò sí lórí ẹ̀ àádọ́mọ gbọ́dúgbò láyé pé ọ̀gá ni Messi lọ ó ju tani lọ ó ti gbà lọ ó ju àwo lọ kí lẹ̀yin rí sí i kí ni ìwòye yín nípa ọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ ni lákọ̀ọ́kọ́ náà nípa ranking gbòdìgbò. àwọn márùn ẹ̀yìn ọwọ́ kan márùn yẹn Kylian Mbappe òun ní góòlù 8 pẹ̀lú assist 3 àkọ́kọ́ nù ní ọlẹ́ Messi tíní kíngí kẹ́ńgẹ̀ baba Matteo òun ní góòlù 8 assist 1 tàbá sọ nípa Erling Haaland ọmọlẹ́dẹ̀ Norway yẹn òun ní 7 goals 0 assist tàbá sọ nípa Harry Kane òun ní 6 goals 1 assist tàbá sọ nípa Jude Bellingham ọmọlẹ́dẹ̀ England ni ó náà ní 6 goals 1 assist kí lẹ lè sọ nípa ranking yẹn. tàbá sọ nípa ranking yẹn lákọ̀ọ́kọ́ náà wọ́n ń fún ẹni tí ò bá gò wọ́n ń ranking máa ń gò so àkọ́kọ́ nìyẹn ẹlẹ́kejì ẹni pé àwọn ikọ̀ abọ́ọ̀lù tí CR7 tó wá ikọ̀ abọ́ọ̀lù Portugal ní round of 16 lọ́dọ̀ àpọ̀jù já tiwọn so bàbá náà dey try ó gbó méjì nínú ìsàlẹ̀ ẹ̀ka press so gbó mẹ́ta ranking yẹn ẹ tó bá gbọ̀nà mọ́ ranking so nǹkan ẹ̀yọ̀kan tó wà bẹ́ẹ̀ yẹn ẹ tí ò bá gbọ̀ wà ní ranking so tó wà bẹ́ẹ̀. so ẹ ti bá ti go kò sí ránkì lágbára bí dáa wáyé ṣáà wà ní Messi ṣáà lọ ju Ronaldo lọ nìyẹn bọ̀ tó bá jọjọ́ Thursday ti mọ bàbá ti mọ̀ OsunSport ìdí pé throwback Thursday ó lè mọ̀ ṣe lápá bí tẹ̀mí wáyé màá jẹ́ yín tó bẹ́tà ní pé tó dáa jù àtẹ́tí ò dáa kò sí wàhálà ṣe gbọ́ nǹkan tí mo sọ fọ́dọ̀jọ́ Thursday lọ sọ́ọ̀bù kalẹ̀ kẹ́ ẹ máa live stream bóyá kó ṣe wọn lọ́gọ́gọ́ náà nìyẹn oyè Ìbàdàn rédíò náà ń pẹ́ bí àlọ́gbò kówárísẹ̀ Ìbàdàn rédíò náà wà lápá bí táwọn ó lè já tẹ̀síwájú pẹ̀lú ẹni tá a jọ ń fà lápá bíbí àyè. ṣé mọ̀ tá a fẹ́ sọ nípa nǹkan tó ṣẹlẹ̀ lánàá ní tá a sọ nǹkan tó ṣẹlẹ̀ lánàá ní ìgbígbé ìfẹsẹ̀wọnsẹ̀ àgbáyé tá a fẹ́ sọ nípa tó ṣẹlẹ̀ lánàá gangan náà láàrin tó lánàá nìkan tó ṣẹlẹ̀ láàrin Norway àwọn àti England kí lè bá wa sọ sí ṣé kò yẹ kí Norway ṣé kò yẹ ká jẹ tó bíi 4 lánàá. táwọn ní ká sọ nípa ìjọba láàrin orílẹ̀-èdè England àti orílẹ̀-èdè Norway lákọ̀ọ́kọ́ náà ibi tí orílẹ̀-èdè Norway dé nínú ife àgbáyé ilé ó ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu torí pé kò sẹ́ni tó fojú wọn pé wọ́n jọ ní tó lè dé quarter final nínú ìdíje ìfẹ́ àgbáyé ilé gbà lọ́wọ́ lákọ̀ọ́kọ́ nìyẹn so lánàá bí wọn kan ní ìgbà bọ́ọ̀lù orílẹ̀-èdè England ju Norway lọ tabasọ̀ nípa ọwọ́ àárín ọwọ́ ẹ̀yìn ọwọ́ wájú nìkan torí pé striker àwọn tó rẹ̀ pé best striker ìdìbò one of the best striker ìdìbò tó ní ìyẹn Erling Haaland. tí a fẹ́ sọ̀rọ̀ ló mú yẹnyẹn tàwa dẹ̀ ní káwọ́ lánàá náà Erling Haaland kò ní kẹ̀kẹ́ sí lánàá. tá a fẹ́ sọ̀rọ̀ wá sọ̀rọ̀ lánàá yẹn ká tó di pa àkọ́tàkọ́sọ lọ sọ̀rọ̀ àwọn Argentina Norway àwọn náà kọ́kọ́ gbá ìfọ̀sẹ̀ àwọn náà kọ́kọ́ gbá àmì àyẹ̀wò yìí lánàá kó tó wá di pé ní àwọn náà kọ́kọ́ gbá wọlé lánàá yẹn ní 36 minutes kó tó wá di pé Jude Bellingham tí Anthony tó wá sọ di 1-1 first half parí ṣé ẹ mọ̀ pé lánàá yẹn tí tèbá ṣe pé dìgbé bí wọ́n ṣe gbéra wọn ṣé ẹ̀rọ pé ẹ kó parí sí 2-2. lákọ̀ọ́kọ́ náà nǹkan pè ní àjùlọ tó pè ní experience náà ni tabaníkà wo ẹgbẹ́ àwọn Norway wọn ní àwọn agbábọ́ọ̀lù tó ní experience tó dẹ̀ mú yẹn dáadáa látọwọ́ àwọn ìdánwò yẹn ọwọ́ wájú nìkan láti ní agbábọ́ọ̀lù tó ṣe dáadáa tó jẹ́ Erling Haaland yẹn náà dẹ̀ rí tó bá rí àwọn tí ó ṣe pass mú tó tabaníkà wò ìfẹsẹ̀wọnsẹ̀ tó gbàgbọ́ tó gbà fẹsẹ̀wọnsẹ̀ ìgbà bọ́ọ̀lù orílẹ̀-èdè England yẹn individual brilliance òní Haaland góò méjì tó kú tabaníkà wò dáadáa so kéé pé bóyá pé ó ní àwọn tó ń fìdí àbí tó ń lẹ́bàá tó ń ṣe jù báyẹn náà
àti akáwọ̀ lọ́wọ́ àlàáfíà wọn òun ni winger tó tún sọ pé kò fẹ́ bá ìtara nínú ṣùgbọ́n lánàá yẹn o ìgbàgbọ́ lórílẹ̀-èdè England gbogbo nǹkan pátá lẹ́fi ju ìgbàgbọ́ lórílẹ̀-èdè Norway lọ so England dẹ̀ sáà mú ìyẹn torí gbogbo nǹkan pátá tàbátẹ́ sọ̀rọ̀ pa ọmọ ju Belgium yẹn lọ́wọ́ yìí kò sí mílíọ̀nù àti ṣe fi wé lọ́wọ́ eruku lálá ni. tàbátẹ́ sọ̀rọ̀ compared to orílẹ̀-èdè Spain tó yẹ pé wọ́n kọ́ àwọn mílíọ̀nù tó dáa wọ́n kó wọn jọ sáàrin ju Belgium ó standard gan lọ́wọ́ so òun náà lu one of the main change tó jẹ́ kí ìfẹsẹ̀wọnsẹ̀ rọrùn fún orílẹ̀-èdè náà lánàá. Dáwọ́sẹ̀ tó ká wò ní after extra time. Ó ní orílẹ̀-èdè England tó jáwé ìbò nínú ìfẹsẹ̀wọnsẹ̀ so England jù wọn lọ ṣùgbọ́n owó ti rí náà lórí Norway kò dáa tó orílẹ̀-èdè England lánàá tàbáníkà wò dáadáa so tó wà ń bẹ̀rẹ̀. so tó túmọ̀ sí pé ẹgbẹ́ bábára mọ̀ọ́sẹ̀ ló àjùlọ ní England ó padà fi na Norway lánàá nìyẹn ó yẹ dámọ̀ tẹ̀síwájú èyí tó ṣẹlẹ̀ lónìí bàbá bàtí ó wà mẹ́ lọ́lẹ̀ Andres Messi kù sí tìrì tá a bá sọ nípa Argentina àwọn àti Switzerland. Àmì ayò mẹ́ta ẹsẹ̀ yọkàn òun náà fi bójú sí dọ́làsì jẹ́ lánàá ó yẹ ẹ̀yìn ọlọ́tẹ̀ ní gbòòrò ayé tó sọ pé Messi ò dá ó tún assist lánàá gangan náà nìyẹn. Ajíbọ̀lẹ̀ Osuolale kí lẹ rí sọ sí ọ̀rọ̀ yìí. lákòókò náà kò sí báyìí fẹ́ sọ̀rọ̀ nípa Argentina lọ́wọ́ ẹ̀ láàrin sọ nǹkan táwọn èèyàn sọ nígbà yìí pé FIFA ló ń wọ́n nípa rẹ̀ ṣùgbọ́n kí ni FIFA ń ṣe? FIFA ò ṣe o a lè eliminate pure performance àti fighting spirit tó wà ní inú ìgbàgbọ́ lórílẹ̀-èdè Argentina yẹn because fún tíìmù láti máa gba extra time wọ́n ti gba extra time wọ́n dàgbé ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ báyìí ní knockout stage so a lè eliminate bí Argentina bá ṣe ń play like bí tí wọ́n ṣe dáa tó àlẹ́ eliminate ṣùgbọ́n better still náà àṣìṣe adarí ayò ó pọ̀ gan nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ṣùgbọ́n ẹ tó bá borí ló gbé fún náà bó ṣe rí náà. Argentina dẹ̀ rí ìgbà bọ́ọ̀lù Switzerland tàwọn níta wò dáadáa wọ́n play dáadáa before kí Embolo kan tó fún red card yẹn náà ọ̀rọ̀ wà lẹ́tọ́rí Embolo ó ti ní yellow card nílẹ̀ tẹ́lẹ̀ so foul yẹn kò wọ́n ti kí ó gba second yellow card kó máa rí red card ẹ̀wọ̀n níta wò dáadáa ṣùgbọ́n ìgbàbọ̀lù Argentina there is a lot of fighting spirit níbẹ̀ tí wọ́n ntí ìgbàbọ̀lù dédé Portugal nínú yẹn tó yà gbogbo afẹ́ play kádẹ́ play fún ẹnìkan pé ká play fún ọ̀gá wa nínú tíìmù yìí kò sí ní tabaníkà wo all but to Messi ní most of ìjọba ń gbá tabaníkà wo góòtì Lautaro Martinez go ní ẹlẹ́kẹta ọ̀pọ̀lọpọ̀ yẹn ló sọ pé kì í ṣe Lautaro Martinez go yẹn torí ó sàfẹ́ kí Messi go ó sàrí pé Messi go so fighting spirit pé ẹja agbáfẹ́ ni ó wà nínú ìgbàbọ̀lù lórí Argentina tó ṣẹlẹ̀ nìyẹn ìṣẹ́jọ́ wà play dáadáa ṣùgbọ́n àgbàdo ti jáde kàdí yẹn ní match wọn ló ti já wálẹ̀ so bó ṣe rí nìyẹn Argentina ní fighting spirit tí wọ́n dẹ̀ ń bá a lọ báyìí ó ṣeé ṣe Argentina tuntun World Cup yìí gbà ṣùgbọ́n orílẹ̀-èdè fẹ́ lọ pàdé ní semi-final England kìí ṣe rẹ̀ o. ló bí wàsá ṣé mọ̀ nípa ọ̀rọ̀ tí mo ṣẹ̀ṣẹ̀ já íńtọ́nì sí nípa double yellow card tó bá wà lọ lòdì sí red card ó ní Embolo ó ṣẹlẹ̀ lánàá àwọn olóníjàre ó ṣẹlẹ̀ sí Embolo ó ṣẹlẹ̀ sí Bril Embolo ó ṣẹlẹ̀ sí lónìí nínú ikọ̀ Switzerland nígbà tó ń kojú ikọ̀ Argentina. ṣé nǹkan tá à ń sọ lápá bíi nísìnyí pé ẹ̀rọ alábọ́ọ̀lù Argentina pẹ̀lú bá ṣe ń fà á tó ń tóra wọn yìí tẹ́ pé gbogbo ọmọ wa ta ojú tó ń sùn ní Messi sáà ni. tó wọ́n bẹ̀ ni pé tí kí àwọn olùbá jẹ́ ikọ̀ abọ́ọ̀lù tó yẹ kí wọ́n bá ti ní olórí tí gbogbo èèyàn sì gbà fún lórí òun pé àfẹ́ bá ṣiṣẹ́ bí ó ṣe rí nìyẹn àṣeyọrí mùsàbá mọ́ wa ẹ ti lé lórí ẹ̀rẹ̀ tí lẹ́yìn tẹ́ gbà fún pé Messi ni gbogbo tọ́ba ní táwọn ògá tọ́ba lọ́wọ́ ṣùgbọ́n ṣe lámìdá àwọn pílẹ̀ lónìí wọ́n ní pé against England gbogbo ẹ̀mí àwọn pátápátá làwọn fi gbà torí Messi ni ìtàn pè ní pé gbogbo àgbà fún olórí wa nìyẹn. ṣùgbọ́n irú kàbá yẹn ló sí ní
ikọ̀ agbábọ́ọ̀lù lórílẹ̀ Portugal ẹni pé mo tẹ̀lé mọ́ ọ̀gá rẹ̀ torí ṣé tó wá rán Portugal lọ lé tó rán aláàbò kí Portugal tó rán Ronaldo lọ lé nù nítorí wọ́n gbà fún Ronaldo wọ́n gbà fún Ronaldo nù ṣé á ní wọ́n gbà fún Ronaldo ní àbí Ronaldo náà jẹ́ nǹkan tó yẹ pé èmi ni. tabanika wo bí Ronaldo ṣe wà yẹn kò sí nǹkan tó fẹ́ ṣe nísìn táwọn èmi sọ pé bó ṣe ṣe ní ṣùgbọ́n tí gbogbo tó bá ní dànù tíìmù. ìtẹ́mi ń sọ ni pé ṣé kẹ́tọ́ pé wọ́n gbà fún Ronaldo gẹ́gẹ́ bí àgbà wo ni àbí Ronaldo gẹ́gẹ́ fúnra rẹ̀ ó ní èmi ni pé ẹ̀yálẹ́ mi ní kẹ́sẹ̀ fún ó ní. kò sí báyìí fẹ́ sọ pé ó ní àbí òní torí pé ẹ̀yin dìfẹ́ndà Ronaldo yìí ìbéèrè la béèrè. àbí sọ pé ó ní àbí òní torí kò sẹ́ni gọ̀dì tí Ronaldo sọ fún pé dáhùn bí. àwọn tábìlì tó ń ṣe tọ́wọ́ ìjà wọn sọ kò sí ọ̀rọ̀ Ronaldo Messi nínú nǹkan tá a sọ báyìí analysis pé Argentina match là ń sọ sóò. àwọn sọ̀rọ̀ Argentina match ó líìkì wọnú ara wọn náà ni. ìtọ́ wà bẹ́ẹ̀ ni pé àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Argentina wọ́n gbà fún leader wọn wọ́n dẹ̀ play fún leader wọn nǹkan tí àṣeyọrí fún wa nìyẹn. àló líìkì wọnú that means pé Messi wọ́n gbà ń lé tọwọ́ tẹsẹ̀ wọ́n gbà Ronaldo ń lé tọwọ́ tẹsẹ̀. bó ṣe jẹ́ nù. okay. jíjáde fẹlẹ jẹyọ mẹ́rin mo jẹ ń gbòòrò ẹyọdẹ jayé tọkẹ mọ sùn lọlá yìí pé St. Petersburg àwọn àti FC Dynamo wọn á mọ pàdé láago 3 tó bá tún wá dáago 4 Wolfsburg àwọn àti Adag mọ pàdé tó bá di lọ́la náà nìyẹn nínú díje crop friendlies tọdún 2026. ibi tá a wí lọ́dọ̀ yìí tá a bá sọ nípa faransé lè àwọn àti Spain ìlú ṣanṣanṣan. kí Bòṣọlá lè kí lè afẹ́ sọ nípa France àwọn àti Spain kí ló wà títò lẹ̀ kó tó di pé kó tó di pé ẹ bá yànnàná rẹ̀ ó láwọn kankan tí mo fẹ́ kọ́ kà jáde kó tó di pé á yànnàná rẹ̀. ṣé mọ̀ pé tó bá dọjọ́ Tuesday lé Français àwọn ti Spain wọ́n jẹ́ mọ́ fọṣọ ara wọn yá pẹ̀rẹ̀ pẹ́ẹ́pẹ́ wọ́n jẹ́ mọ́ fọṣọ ara wọn yá gẹ́gẹ́ náà lápá abẹ́yẹn òun yàrá kí Bòṣọlá lè fún wọn tán ẹ̀ẹ́dẹ́ ká mọ́kàn tó máa ṣẹlẹ̀ fáwọn mẹ́rin mọ̀jẹ́ náà ń gbòòrò ẹ̀ẹ́dẹ́wọ̀n kọ́tẹ́ pìrìdìtì káwọn mẹ́rin mọ̀jẹ́ ń gbòòrò káwọn náà lè jẹ́ ń bẹ̀ ní látẹnu yín ẹ̀ẹ́dẹ́ ló sọ kankan bet responsibly. òun yá lọ́jọ́ Tuesday òun yẹ jáwé èèyàn tó bẹ́tà. lákòókò náà ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó lè kẹ́ onífẹsẹ̀wọnsẹ̀ orílẹ̀-èdè Spain orílẹ̀-èdè France lọ́jọ́ Tuesday torí pé àwọn méjèèjì lọ́jọ́ láwọn agbábọ́ọ̀lù tó ní kìmí láàyè kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni láìpẹ́ ṣùgbọ́n àní underestimate láti sọ pé aṣọ́lé àkọ́kọ́ fún orílẹ̀-èdè Spain ó ṣeé ṣe kó má ṣe lójú ilé lọ́jọ́ Tuesday tàbá sọ̀rọ̀ nípa ọ̀nà ìṣẹ́mọ̀ ó ṣeé ṣe kó má ṣe lójú ilé torí pé ó ní ìfarapa ó ṣe ṣe kó má ṣe lójú ilé tàbá yìí sọ̀rọ̀ pa aṣọ́lé kejì wọn
ìyẹn Joan Garcia aṣọ́lẹ̀ Real Barca yẹn àti David Raya àwọn méjì náà wọ́n gbóúnjẹ fẹ́ gan torí pé wọ́n tọ́nà dárìn bẹ́ẹ̀ ni starter làwọn méjèèjì nínú káwọ́ lè tẹ́jọ wà so aṣọ́lẹ̀ yẹn ó ṣeé ṣe kọ́mọ̀ ní wàhálà bẹ̀ ṣùgbọ́n a lè yọ kúrò pé ẹnìkan ti mọwọ́ àwọn agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn àtẹni tí ò mọwọ́ wọn so ìyẹn náà tún wà ń bẹ níta àgbẹ̀rẹ̀ sọmọ ni so méjèèjì yẹn wà bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́wọ́sọ lọ́wọ́ ẹ̀yìn lọ́wọ́ àárín àti lọ́wọ́ wájú wọ́n yẹn ṣùgbọ́n ibi tí agbára pọ̀ sí ká sọ láti bẹ̀rù lákọ̀ọ́kọ́ ná lọ́wọ́ wájú orílẹ̀-èdè Spain agbára wà ń bẹ táwọn sọ̀rọ̀ nípa Lamine Yamal, Marc Bena àti Mikel Oyarzabal àwọn mẹ́ta wọ́n tọ́nà dárí lákọ̀ọ́kọ́ náà nìyẹn táwọn sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè France mo rò pé ọwọ́ wájú orílẹ̀-èdè France ó fẹ́ ní kìmí orílẹ̀-èdè Spain lọ táwọn náà sọ níbi ọwọ́ wájú jẹ́ pé Kylian Mbappé wà Ousmane Dembélé wà àwọn àgbáwo ìṣẹ̀ wà lápá àlàáfíà Brady Bakula wà so ọwọ́ wájú yẹn fẹ́ ní kìmí díẹ̀ ó ṣe dáadáa ju orílẹ̀-èdè Spain lọ àkọlẹ̀ ṣùgbọ́n táwọn sọ àlè gbàgbé wà nínú níbi tí Pedro Gonzalez wà Rodri one of the best defensive midfielder ní world táwọn sọ pé the best torí àwọn ẹlòmíràn ti ní contrary opinion ti wà lápá bí àdẹ pẹ̀lú fact làbí sọ̀rọ̀ kan so Rodri wà ń bẹ Pedri wà ń bẹ Gavi wà ń bẹ àwọn akáwọn tó ní kìmí lọ́wọ́ àrílẹ̀ wà ń bẹ táwọn sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè France àwọn náà ní orílẹ̀ Germany Rabiot wà ń bẹ lápá àárín ṣùgbọ́n tẹ́wọ́n sọ overall performance wọn orílẹ̀-èdè France nínú ìdíje wọ́n jọ fi gbàgbága ni ta ló wé jù wọ́n sọ̀rọ̀ pa wé nínú world cup tán ìgbàlọ́wọ́ orílẹ̀-èdè France ó ṣe dáadáa jù wọ́n lọ nípa performance wọn ní world cup tá a sọ yìí ṣùgbọ́n tí wọ́n sọ̀rọ̀ nípa decisive match báyìí ó máa ń fẹ́ lágbára díẹ̀ láàrin kọ̀mpìtì láàrin igun méjì pẹ̀lú bí Portugal ṣe dáa tó wọ́n sì bá orílẹ̀-èdè Spain wọ́n sì bá wọn fà á torí gbà Amẹ́ríkà tó ń bẹ sódò 10 minutes gẹ́gẹ́ l'Amẹ́ríkà so kó tó wọlé síbi tíìmù ńlá gbèsè níbẹ̀ dáa tó yóò sì bá wọn fà díẹ̀ ṣùgbọ́n lápọ̀dọ̀ tèmi slan Spain àti orílẹ̀-èdè France èmi ò fẹ́ fi France ahead Spain lápọ̀dọ̀ tèmi torí àwọn abọ́ iwájú wọn sharp dáadáa tó ń sọ nípa Kylian Mbappé ẹ̀yẹn tó bá wọ́n ti ẹ̀wọ́ Kylian Mbappé nínú ìfìyà àgbáyé yóò wà pé ó ń tanná lọ́wọ́ ẹ̀ bọ́ọ̀lù wọlé o so àti the best of Lamine Yamal níbi bóyá torí pé áàpù tó gbé wá àti pé báwọn rẹ ṣe sọ̀rọ̀ rẹ̀ tó tí ìgbégbẹ́rẹ́ lọ́kọ̀ rẹ̀ ṣùgbọ́n àìtí replace wọn. kórìíre gbé èmi tí ìpò orílẹ̀-èdè France pé yóò gbójú orílẹ̀-èdè Spain jẹ́ ọmọ ẹ̀mọ̀jẹ́bọ̀ rẹ̀ lè ṣe tó bá wọn pẹ̀lú information rẹ̀. ó ti yé yìí ẹ̀yọ́ mẹ́rin mò jẹ́ gbọ́dọ̀ wọ́n ti lé ṣe tó bá wù yín wọ́n ní ẹja yé lọ bó wù ọ́ ó lè ṣọ́ bá wà bó wù ọ́ ó lè ṣe gógó tó bá dọ̀ tí wọ́n lè ṣọ́ bá tù èébì ò sí ń bẹ̀ ọwọ́ OsunSport rí lókè. ó yá mo gbé fún ẹ lápá abẹ yẹn ó rí ẹdẹ pírẹsẹńtà ó yẹ mo rí ẹmẹ ojú oore yẹn. Ògúnṣọlá Folúkẹ́ ó ní bàdé rédíò to the world ó tọ́lẹ̀ sọ Miami ọ̀pọ̀pùwẹ̀ ẹ̀ẹ́nà Ìbàdàn rédíò wọ́n gbẹ́gẹ̀sì lápá àbí tá a wà yìí o tá a bá sọ nípa Ìbàdàn rédíò ó gbóúnjẹ fẹ́gbẹ́ ó tún gbàwé ẹ̀bọ̀ gangan náà nìyẹn. tó bá tún ti wá di lọ́la ẹ̀ á máa ṣe bábà kankan tẹ́nìkankan ò tún ti ṣe rí yẹn bọ̀ wọ́n tún ti ṣe níbo àrà ọ̀tọ̀ làwọn ò gbé bọ̀ ràáfùdọ̀ ẹ̀ mọ̀ wáyé lóde ọ̀rọ̀ gangan náà nìyẹn. báwọn àgbàlagbà ṣe máa ń ṣe ẹ bẹ́ẹ̀ lèmi náà ṣe ṣe lápá àbí tí mo wà yìí.
òye mo ṣe fẹ́ ṣe lápá abítá wà yìí ó ní opportunity kan tí màá tún múlẹ̀ lápá abítá wà yìí nìyẹn tó bá wọ́n ti wá di lọ́la bá a ṣe máa jẹ káàdì yẹn kò ní jẹ́ pé kó o pè wọlé kó o tó jẹ́ tí má ṣe ṣe lélẹ́yìí tí bá ti fẹ́ bẹ̀rẹ̀ ètò bí má ṣe bẹ̀rẹ̀ lélẹ́yìí màá kó sọ 6 digits màá kọ́kọ́ jùlẹ̀ kó tó wá di pàtí ti fẹ́ parí ètò màá tún wá ju last number màá tún wá jùlẹ̀. ìwọ tó bá jẹ́ dáadáa ń gbòòrò ayé ó yẹ lọ́mọ study OsunSport ó yá o lè follow Ìbàdàn rédíò o lè follow wa gangan náà nìyẹn kó o máa tẹ̀lé ó yá Ìdòwú Lawal wọ́n lẹ́kú iṣẹ́ Ìdòwú Lawal mọ́rí ẹgbẹ́ ojú rẹ̀ ó ní Ìbàdàn yóò máa tẹ̀síwájú láṣẹ lédùá ó yá fèyí ṣẹ̀tàn abẹ́ni ó yẹ bàbá mo rí yín bẹ́ẹ̀ dúró de gangan náà nìyẹn OsunSport àti Ìbàdàn rédíò ó yà ń kí lápá abẹ yẹn tó bá ti dọ̀là àbọ̀mọ́ra wa bẹ́tà ó yẹ jẹ́jẹ́ mọ́ iye yìí tó bá ti di lọ́la yẹn ẹ má gọ̀ ẹ má sùlè OsunSport yóò fún yín back to back gangan lápá abẹ náà nìyẹn. ó yẹ kó ní ká mọ̀ lọ ní pápátá fáínálì ó yẹ jẹ́ kẹ́ńtà jọ́yọ̀ lọ́nà ẹ̀ látàárọ̀ ó yẹ ká dágbére fún gbogbo ará alẹ́ ká sì sọ orúkọ ọ̀tọ̀ náà fún gbogbo ará alẹ́. Ọ̀yá ẹ̀yin ti wá ẹ ṣé tẹ́ gbọ́ wa lónìí ẹ ṣé gan ni ó tó jọ́ méjì mẹ́ta tá a ti wá sí ìrànfẹ́ last tó jẹ́ méjì mẹ́ta ẹ ṣé tẹ́ gbọ́ wa lónìí láti máa pàdé nígbà míì títí ìgbà mẹ́ta máa pàdé ó dà. ó ti lọ báyẹn ó yá Faruq Lekan yín náà ní Osuolale OsunSport Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ ló yàrá wẹ́dẹ́ kó tó wẹ́ mọ̀ ó yá Ọ̀ṣun oúnjẹ pẹ́pẹ́ yẹn lápá mi tá a wà yìí Faruq yín náà ní Lekan Osuolale yín náà ní OsunSport ó yẹ mọ jẹ́ ló ń gbòòrò ayé ó yẹ tún lọ sọ lọ́jà ẹ lọ sọ sítórì ẹ lọ jù sáìjì ipò mọyìn Faruq Lekan Osuolale yín náà ní OsunSport ó ti di jù sí gbòòrò ayé ó yá ẹ máa tẹ̀lé wa kálọ̀ lórí Ìbàdàn rédíò ó dàbọ̀ àtúmọ̀ àwọn ọlọ́run ọ̀dàgùn mẹ́rin sí aago 5 ìrọ̀lẹ́ pẹ̀lú OsunSport ó dàbọ̀.